bá ń kájú Usman àwọn táwọn bá lásì àrínu àti mara ti pẹ́ ó dùn mọ́ mi pọ́jú eríire ńjọ́ tí súnmúra pé 100 ọdún alhamdulillah làwa pàdé alhamdulillah. èyí wàá fi yín sípò ọ̀rẹ́ mi tí mo mọ̀ bó tẹ̀lé pọ́ ọmọ bàbá kan náà làwọn àtìyá gbogbo èkú mi Allahu akbar. bàbá wa àlẹ́ arọ́bí adamallahu ayatahu. ṣe mọ̀ pé léríire náà ní máa mi léríire Allah. ní tí ń wíhun ti yé mi ó sì yé àwọn náà níbi àjọ pàdé òun Ọlọ́run ní jẹ́ bí ó bàjẹ́ láíláí Amina. tí yín náà wá ní bàjẹ́ Amin. mo ní àti hẹ̀ àti hùn àti hùn Ọlọ́run dálá jẹ́ àgbàmọ́ Alhamdulillah. alẹ́ àrínábí gbogbo àwọn àfà àti gbogbo ẹ̀yin àfáà wa bá fi rúmọlé ọ̀gá wa yẹ́yẹ́ nù àwọn lóníyàá lù wá Allahu akbar. ẹni tí wọn náà nù níbi a bá ti rí àwọn bàbá ti rí national mission àwọn lóníyàá lù Allahu alhamdulillah akbar. kiri gbogbo bí kìíní ṣe ń jọra wọn àwọn ní national mission kólé lọ́wọ́ àti bàbá alájẹ́ àgbà Alhamdulillah. bàbá kì í yín Ọlọ́run ó kì í ju báwa ti kì í lọ. Amina. gbogbo àwọn jẹmọ́ lórí ilé táwa ń kalẹ̀ ẹ̀yin yá wa bí bá ṣe pé àgbọ̀dọ̀ gbọ́hùn obìnrin tàǹbà ní kẹ́ ní ná báwọn ti wí ń jọ àwọn yá wa bí ẹ bá pa àwọn yá wa wọ́n wà ní ná àṣẹ ná àmúnà ló di ná Allahu akbar. àtúgbọ̀kànlé ìyá yín mo ti máa túmọ̀ rẹ̀ ná àmúlọkùnrin ó wí obìnrin máa sọ pé ná. bàbá àlẹ́ arọ́bí ojú yín ń wò bá àwa kíra wa kú eríire Alhamdulillah. ẹ̀rí páyà kan bẹ̀ẹ́nu alukur'ani bada isti'aza wal basmala tí ń sọ pé yawma nad'u kulla unasin bi imamihim tani mamu wa jama balaji àgbà tani mamu wa Bawalaji. òun náà ni imamu madrasatin tanzilu alimuha إمام مدرسة تنزيل علمها وما قرأ كتبا منها ولا كتبا وما قرأ كتبا منها ولا كتبا bájọ́ pé ní kìyàmá ànábì ó ṣáájú sallallahu الله عليه وسلم alájà àgbà tẹ̀lé insha Allah àwọn ọmọlẹ́yìn àyàn alájà àgbà kí láàánú wa ṣe á tẹ̀lé bàbá àwọn àtẹ̀lé wọn torí mọ́ní àjà alájà àgbà mọ́ní àjì kíni dìní ni الله أكبر mọ́ní àjì wọn sẹ́wọ̀n pé tíyẹn bá fẹ́ ní takasus wọ́n tún mi láwọn ṣe ní ìdájí nípìtì dáyé wọ́n tún mi láwọn ṣe ní ìdájí wọ́n tún mi láwọn ṣe sànàwí àwọn àlọ́ jámíà àbí àwọn àlọ́ ní takasusu yẹn lè jẹ́ arabiya takasusu yẹn lè jẹ́ diniya gbogbo àwọn tá a lọ sí àrí tẹ́mi náà ń bẹ nù yín bẹ́ẹ̀ mi ò tiẹ̀ kó Nàìjíríà tó gbó gidi mo ti parí ẹ̀ àti àrí lòun náà ẹ yóò bá nẹ́bì صلى الله عليه وسلم torí gbogbo àwọn tó kọ́ àwọn throughout of our own education there àrùbíyù lógidi Lárúbáwá ni wọ́n pa wà náà throughout níbo láti àrí ẹgbọ́rọ̀ الله أكبر ayé mọ bí o ti jáde الحمد لله في علمي وتربيتي àní ọmọ dúpẹ́ وفي انتساب إلى علامة الأدب bẹ́ẹ̀ ni وفي انتساب إلى علامة الأدب ọdún mọ́lẹ́sọ̀ yìí kò ní dààmú àwọn akadẹ́míà ó lè dààmú àwọn kan takasusu kéèyàn ní specialization university lẹ́tì kan language department bẹ́ẹ̀ ni àbí masha Allah religion department sọ́kànnà lápè
Àràbíyà lè jẹ́ vehicle ń gbà àwọn ọ̀rọ̀ kan nípa. Ó lè jẹ́ vehicle, Masha Allah. ó lè jẹ́ tool fún other courses Kódà ó lè jẹ́- like Islamia. ẹ̀ ń gbé wa wọnú fídì lò. Alhaji àgbà rahimahullahu ta'ala. nígbà tí wọ́n sàlẹ́sà náà ní dìní lẹ́ẹ̀ma fínú ṣe wọn wípé wà ibadura mani lẹ́sí náà yàmùsùnà àlàlẹ́ àrídìyà wà ìdá kàtọ́bà ń lè já ìlú ẹwì bí wọ́n ti wì. Qalu alladhina yabituna li rabbihim sujada wa qiyama. Allahu akbar. Sẹ́ẹ̀dì pé nù ṣe sí wọn. Inú ṣe sí wọn. inú ṣe sí bàbá. Manhaju ń ti hàn lára wọn. Bẹ́ẹ̀ bá bọ́ sínú dìní àwa tí wọ́n rán lọ tá a lọ jámíà ẹ kọ́ ìmọ̀ nípa Christianity làlájà àgbà fi gba lẹ́ẹ̀fi lè rí sentiment inú ideology alájà àgbà. Allahu akbar. Omi yóò máa wù mí púpọ̀ ẹ má ti gbé síwájú mi. Ẹ bá ṣe fẹ́ wọlé ni. wa hadha kamaluddin afdalu qaidin. Èmi a máa sọ lọ́pọ̀lọpọ̀ àyè. Ìjọ wọn bá count me out of ẹni tí ò ní sùúrù mọ́dọ́mọ́ àlè ọmọ alájà àgbà. Hamidun Abba. sabur kana fil ilmi maktaba. Ọ̀gá mi dé. Wa hadha kamaluddin afdalu qaidin. Torí bàbá alájà àgbà ní gbogbo ilẹ̀ yìí. Àti bàbá yìí má jọ pọ̀. Àti lókè òkun ẹnu wọn láti gbọ́ wípé sùúrù èsè kínni kèé ṣe kínni kèé lópin bí wọn bá sún ọkàn gànà ó sì tún máa pẹ́. Wa ibadur rahman. Wa ibadur rahman. Ẹ má wòran. Alladhina yamshuna ala al-ardi hawna. Bẹ́ẹ̀ni. Wa idha khatabahumul jahiluna qalu salama. Ọ̀rọ̀ manhaj ní sọ àti takasusu. Bàlájí àgbà lọ́kọ́kọ́. Àwọn ni wọ́n ní. Ìní takasusu yìí òun ló transform Alhaji àgbà sí bí wọ́n ti ń ṣe. Ìgbò já sí pé àwọn وهذا كمال الدين أفضل قائد حميد صبور كان في العلم مكتبا. ọ̀gá mi dé. بل بكل جوارح أقول لكم أهلا وسهلا ومرحبا. فهذا كمال الدين
أفضل قائد صبور وكور كان في العلم مكتبا àfáà mi àfáà صبور kí n lè bá gbádùn ẹ̀ ni. وكور كان في العلم مكتبا bí ẹ bá wà lájẹ́ àgbà rahimahullahu ta'ala. manhaji wọn lẹ́ẹ̀ma discover gbólóhùn àti ṣe sáà pé tí wọ́n sọ ni pé má udifa ila rasuli min qawli wa fi'li wa ikrari òun ni wọ́n ń pè ní òun ni wọ́n ń pè ní òun ni wọ́n ń pè ní àwọn èèyàn dáhùn òun ni wọ́n ń pè ní kullu ma udifa ila rasuli min qawli wa fi'li wa ikrari òun wọ́n ń pè ládìs. Allahu Akbar. àwa mú ayé alukurani wa látara alájẹ àgbà wípé wa ibadur rahman. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. ẹ rí i pé syllabus yẹn ti hàn nínú ìṣesí wọn torí bálájẹ àgbà ọba rìn wọn mọ wá rìn ní pẹ̀lẹ́ 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 bí wọn bá tún wá ní ìjà ya alájẹ àgbà wà ní ìjà èmi ọ̀rọ̀ ànábì kan làwọn máa rántí o tó ní ìsátàwájà mùsùlùmá níbi sèfín máa fákìlá àwọn má. من أهل النار. àwọn àdúrà gbà ẹ lọgá mi mo gbà fún yín. الله أكبر. àbá wọn lẹ́yìn fàásà kọ́ọ̀tìlù fàmà قالوا المقتول. ìjẹ́ lónìí ààrẹ ata ni wọ́n bú tọ́làjì àgbà tí ó fèsì. Allahu akbar. Tani wọ́n bú tó alájí àgbà tí ó fèsì. ṣé wọn ò gbọ́ àlàjì àgbà lọ́jọ́ ayé wọn wọ́n bú wọn pé wọ́n ń lo pẹ̀tẹ́ẹ̀sì àwọn tó bú wọn padà gun pẹ̀tẹ́ẹ̀sì wọ́n bú wọn pé wọ́n ń lo mọ́tò àwọn tó bú wọn náà padà ń lo. Wọ́n ń kàwé. wọ́n bú wọn pé wọ́n ń kàwé àwọn tó bú wọn náà padà ń. Kàwé. Allahu akbar. wọ́n ń ṣiṣẹ́ ìjọba ìwọ nìkan ni àwọn tí wọ́n bú wọn náà padà ń. Táwọn padà ń tọrọ rẹ̀ kẹ́yìn. Masha Allah. وهذا كمال الدين. àfà nípìnlẹ̀ mo ní ọlọ́run dálàjì àgbà mà bí ọ̀dá wọn mà. أفضل قائد. má jẹ́ náà sí ọ̀pọ̀. a wà ní yunifásitì 1998 mo sì ti lọ́mọ ọgbọ̀n ọdún tó wọbẹ̀. ọ̀kan náà àwọn ọ̀gá wa Professor Y.A. Abdulkadiri Anjola, the man of ethics Masha Allah. and Sufism. ẹni ọba mọ University of Ìlọrin ní temporary site ń bí báyìí ẹ rí i pé ìgbà tẹ́ ń wọnú agboolé lọ ni. Masha Allah. àárín tẹ́ máa rìn òun náà lẹ́ẹ̀tì máa rí ọ́fíìsì HOD ní díìnì ní kọ́lá bẹ̀rẹ̀ tí máa rí lecture rooms. وهذا كمال الدين أفضل قائد. ní mo fi ní manhaj alájà àgbà manhaj dìní ni ní òfin ní jásí pé ìmọ̀ wọn ò ní àgbàjá nù. ẹ wá wo ohun tí wọ́n ti pilẹ̀ láti gba wọn ti pilẹ̀ rẹ̀
tọ́já sí pé nísìnyí táyẹ̀sẹ̀ wá ní takasusu pé tí n bá lọ yunifásitì nítorí pàdé àwọn ti ya kínní yẹn kalẹ̀ tí wọ́n ń ṣe déédéé lónìí wọ́n sì wọ́n ń tírèsì kínní yẹn adití ní sì fi hàn ní university education wọn tí wọ́n ń pè ní universality education. ẹrú ọlọ́run yóò wọ faculty of art wa lọ́dún náà wọ́n wọ́n kàn bàbá wa professor Abdulkadiri Kadiri wọ́n wá kàn wọ́n ibi wọn ti ń kọ kéwú lára àwọn sì ń jẹ́ pioneer wọ́n ní káwọn afáwọn ọmọ wọlé bàbá wa fífi ẹni ní dààmú. وهذا كمال الدين أفضل قائد. wọ́n wá bá professor Abdulkadiri wọ́n bá wọn bí tí wọ́n ti ń kọ kéwú ìwà bá wọn bẹ̀ ọjọ́ ọ̀rọ̀ Ọlọ́run yìí lójú ẹ wo gbà tí bàbá ti ní àwọn táwọn ń wí yìí àwọn ni pioneer 1976 tí wọ́n introduce university the first generation of university in the history of Nigeria University of Ilorin mẹ́mẹ́. Allahu Akbar. àwọn ọmọ bàbá tí wọ́n ń jẹ́ lecturer ńgbà tá à ń wí wọ̀nyí. professor ló ń sọ yìí fún wa o wọ́n kọ kéwú lára gànà wọ́n wá bá wọn bẹ̀rù ara abo ni wọ́n òun tọ̀ wọ́n wá ń sọ pé professor wọn sọ pé ọmọ kéwú Idiru ni mí tí bàbá Idiru sì ń jẹ́ ọmọ kéwú Alhaji àgbà. ẹ wá wo ọdún yẹn 76 sí àyín ọdún mélòó kò yáwọn èèyàn àní ọdún mélòó nù 50 years. ogún àti mẹ́ta àyìn wàásù àti mẹ́ta nígbà náà wọ́n ló ń tọ̀ wọ́n jọ wọ́n lójú pé bàbá yìí mọ̀mọ́ lágbára ọmọ kéwú ẹ̀ ní tún ti ń ṣiṣẹ́ ní fásitì ẹ wọ àwọn ọmọ ní àjùtọ̀ ọkọ yìí ẹ wá wò lónìí ẹnìkan mọ́dá kọ́ ọ́n nínú wọn professor Ayétúmọ̀ bí bẹ́ẹ̀ nù wọn olùmọ̀sábà kẹ́ wọn. Àmín. 50 years. ẹ wá gbàdá wa tó lọ kò wá sí tí wọn mọ professor Abdulkadiri mà is a man of ethics kí ni wọn ń pè ní ethics is a branch of philosophy how old something should be not how you want it ètò wọn ń pè ní falsafa nù bó ti yẹ kí nǹkan ó rí kì í ṣe pé bí wọ́n bá ti fẹ́ ẹ wà ní pé ní àjò Alájà Àgbà bó bá ti yẹ kí nǹkan ó rí ni bàbá máa tọrọ. Subhana man ja'ala al-kamala mukammalan wa mubajjalan wa mufaddalan wa mithala. ẹ Yorùbá Ànábì Sallallahu alayhi wa sallam. bàbá Alájà Àgbà Allahu ta'ala. tí ẹ bá ní àwọn ẹlẹ́kọ̀ọ́ fún ó define kan tí wọ́n ní wọ́n ṣe tàrífù nǹkan wọ́n máa sọ pé academically socially mentally Linguistically. technically bẹ́ẹ̀ tí máa tó òun ẹja wo sociology káwo social aspect of life bàbá Alájà Àgbà Allahu Akbar. ẹni bá lóun ránkà lọ́rùn Alájà Àgbà rí kọ́ náwó. ìwọ̀n àbá mi ń jẹ́ oní Sheikh Abdulrasaq Adó-Àgbà òpin wá sí kan lé wa bàbá ẹ̀gbọ́n mi kú ńgbà mo wá wẹ̀sìn àmọ́ wá rí canvas wọ́n wá dàbí ìgbà tá a náà wà ní lẹ́kọ̀ọ́ tá a ní canvas lẹ́sẹ̀ bàbá tí wọ́n wà á máa rìn smartly bàbá máa rìn smartly yàtọ̀ sáwọn sẹ́ńkìsẹ̀yìn canvas tẹ́yìn ń bọ̀ nísìnyí o.
àwọn aṣọ kan bẹ́ẹ̀ bàbá wọn gbà náà kò ní jọ búlù kò ní jọ white gbogbo aṣọ tẹ́ bá rí bàbá tí ọwọ́ yóò jọ ti bàbá wa tó àgbà yìí Allahu akbar. Yóò lájẹ́ white. yóò sì jẹ́ búlù yóò wá jẹ́ kọ́lọ̀ ẹ̀yọ̀ kan. alọ́ bẹ̀rẹ̀ jimá lógidi èyí tí ń sọ yìí kò sójú ẹwà Islam níbo làwọn wà ń gbà náà. ẹ yóò bá nẹ́bí. Subhana man. àbá ọ̀rọ̀ tá a máa jà sí ń kọ́ ọ̀lẹ́rí òun lágbéjáde òun torí dàrẹ́ẹ̀tì lèmi Sàràjí àgbà èmi jọ̀lẹ̀lẹ̀ dàrẹ́ẹ̀tì mo sì dàrẹ́ẹ̀tì fún bàbá dàrẹ́ẹ̀tì. Subhana man ja'ala al-kamala mukammala. àwa dé Àsíàrí lọ́dún náà akínyìnmọ̀ tán bàbá jòkó lábẹ́ igi ẹni bá rántí àǹkárá tí wọ́n wá wọ̀ àwa tó bọ́tìnì má báyìí àkéyí kàkálílágìrì lọ́dún wo àwa kírun tá à ń lọ bá wọn lọ́wọ́ lábẹ́ igi àbáyọ Islam. ẹ bá dákọ̀ yín kíní yóò ní dùn ní. Wọ́n gbọ́ yín, wọ́n jẹ yín. bàbá wa bà mí lọ tán wá ní ẹ ń gbọ́ lọ bẹ̀rẹ̀ sí ọlọ́pàá ẹ yóò bá nẹ́bí. Subhana man. àbá ìwọ̀n ń wọra mi wò báyìí àwọn wò mí pé ọlọ́pàá báwo àti ní táwọn ti wò ní pé sẹ̀wọ̀n kọ́lọ́pàá ní mọ̀ ní bọ́tìnì ìpele kéèké ń gbáyà. Ja'ala àbá ẹ wo social. Allahu akbar. baba social mẹ́nàrẹ́tì tí kálukú wá ń sẹ̀rọ̀ èèyàn lọ́dún tí tógìdí ti ń lo tó ti ní sóró ní 1986 àbí 87 baba tá a wọlé kéwú àwa ń lọ ogun kìíní sóró àmọ́ pé bí yẹn bá gùn yóò gùn re yóò bọ̀ re àwọn bá délé kò ní gbádùn tán rẹ̀ mọ́. Allahu akbar. bí yẹn bá fẹ́ gbà kó tọ́ ni bí rọ́ ni kí yẹn ọlọ́dẹ wò lónìí ẹnìkan sọ̀rọ̀ kan ọjọ́ mọ́rọ̀ níbo lẹ́wàá wà lónìí lẹ́yìn sóró òun tí máa ń lọ báyìí òun náà lẹ́tùn máa wò ẹ wá ó gbà náà. bàbá alájẹ àgbà ọlọmọsàbà kẹ́ wọn. Àmín. gbogbo ẹni tí bá ń lo mọ́níàjì wọn nù ayé ẹ rí i pé kò ní sáré lẹ́yìn tí bàbá àwọn bàbá alájì bàbá àwọn àgbààgbà Adamallahu hayatahu. bí yẹn bá dé ààyè wọn yóò béèrè pé bó wọn ti rówó. Allahu akbar. nǹkan yẹn wá ń tò wẹ́rẹ́ 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 ẹ sì rí i. gbogbo ẹni yóò tún máa ń lo principal ajé àgbà tí ń lo manhaj wọn kò ní sírọ́ọ̀sì nínú ayé rẹ̀. Allah. ẹ wo bàbá wa alẹ́ arọ́bí ta ni ó dé àyín tí ò ní mà kí wọ́n rí nǹkan mọ́lẹ̀ yàtọ̀ fóògùn wọ́n rí nǹkan mọ́lẹ̀ nílé ni o tọrọ ó sì gbọ́. ẹ wo manhaj ẹ̀kọ́ wọn ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ wojọ́ tí wọ́n ti ń mixi ẹnìkan bẹ à ń pè ní Agbétọ́lá agbẹ́fà ti lù Agbétọ́lá níjọ́ tí ń pèsè bàbá ní University of Ìlọrin ọjọ́ gba lójú pé ẹ̀ ń parochial man I'm very sorry tó bá abusive or aggressive àbọ̀jẹ́ foul statement ẹ fẹ́rí jìn mí. ẹ wá wò lónìí educationally ń bọ̀ láti ní àbọ̀ tí lọ́mọ kéwú sí ní military ni wọn ò tí ní education sector ni wọn ò tí ní sociology sector ni wọn ò tí ní paramilitary ni wọn ò tí ní medical ni wọn ò tí ní.
làbí sọ pé laqad kana lakum fi rasulillahi uswatun hasana. لقد كان Àbá. لكم Bàbá tó lẹ́ni tá a máa fi ṣe role model bí ọba ní fẹ́ gàn kún kọ́ra kí n ò tún fẹ́ gàn kún. Allahu akbar. Àwọn tí máa pa wọ́n tó fi kún. Ó dùn mí pa yóò gbà mí tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ torí pọ́jọ́ yẹn ti lọ. Afọlọ́ Ọlọ́run àfi bí Ọlọ́run Allah. kò sí ntọ́lọ́run ò lè ṣe. Tí n bá ní 200 years Ọlọ́run jó sojú èmi àti ẹ sàmì àbẹ́ mà ní ẹ̀ ẹ sàmì ni. آمين Má jẹ́ bàbá parẹ́ láéláé. آمين Ẹ wo àmánà tí bàbá ní. Afọlọ́ Ọlọ́run àfi bí Ọlọ́run ilé bàbá ò ní bàjẹ́ o آمين ìlú Ìlọrin ò ní bàjẹ́ o. آمين Ẹ wo ọ́nbù wọn ní kó tó délẹ̀ ó ti bá búbù kó tó délẹ̀ ó ti ìgbéraga. kò sí fún Kàmárù kó tó délẹ̀ ó ti bá búbú. Bí wàá bá déwájú àwọn bàbá wa ọba àdúrà Ìlọrin Ṣéèkù 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 Allahu ya'simuka minan nas. bọ́ bàbá ni wọ́n máa bọ̀ wá jòkó lọ́dọ̀ àwọn ibo bàbá ó jòkó Máa rọra wọ́n lẹ̀. wọ́n ra wọn lẹ̀ Allahu akbar. fala takun kaddukhani Ja'alu li nafsihi ila tabaqati zaman. ala tabaqatin li jawi wa huwa wadi'u. Tawadda'atkum kan najmi Lahalina laha linadhirin ala safahatil ma'i wa huwa rafi'u. bàbá sera wọn bí ìràwọ̀ tẹ́ máa wò nínú omi báyìí níbo ló sì wà àmì èéfí Ja'alu li nafsihi. bí ó ti tán náà yọ ń lọ ta ni ẹ̀ níbo ní ń bọ̀ lálá tó lókè. ilẹ̀ ní ń bọ̀. Subhana rabbika. Rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. Jama ẹ̀ ní Allahu akbar. Allahu akbar. Ọ̀rọ̀ tí bàbá fi gbẹ̀yìn ọ̀rọ̀ yìí mẹ́sẹ̀jì láńlá ni ìyà lọ́nà ẹ yàgò lọ́nà kún orí mi kún ọ yàgò lọ́nà kún orí wọn ẹ má jẹ́ tí ọ̀dá sọ́nà ọ̀dọ̀ mi kún ọ yàgò lọ́nà kún orí wọn Ọlọ́run ọ̀sẹ̀ tán tí ó fi ọ́ hàn ni alájà àgbà fira wọn pamọ́ Allahu akbar. kọ́dà ẹ̀ tó gbẹ́yọ̀ kan sí bàbá alájà àgbà àwọn èyí sáfà àti máa ń lè kéde pé a wọlé kíwú lọ́sọ̀ tí ń bọ̀ wá ẹni tó bá fẹ́ mọ́mọ́ admission lọ kọ̀sẹ̀lẹ̀ rí Fọ́ọ̀mù wà ń ta o. yẹn tó fi ní farawé alájà àgbà nù àwa máa ń kéde o nípa admission ti wá o àmọ́ alájà àgbà òwú rí kọ́dà torí ẹ̀yin tẹ́ tún jẹ́ ẹ̀yin tó tún wá lẹ́yìn tiwa náà bá ti kéré mọ́ yìí signboard Zumura àwọn sẹ́ẹ̀tì kan ṣe nípa àwọn pìrìsẹ́ǹtì bàbá ní níbo lẹ́ gbé sí wọ́n láwọn fẹ́ gbé sí tani táyà yóò fi máa rí i pé bàbá ní àfàwò òpóló lè kíwé fílẹ̀ fúnra ara ní gbádẹ́fọ́ra ẹni tí ọba wádọ̀ wa náà ní ọ̀wá iná lọ́lẹ̀ mára bí tá a ti máa ń kírun tó ń kálukú gbájú báwọn lẹ́yìn tálájà àgbà ti lọ tán tọ́dún mẹ́wàá kọjá làwọn kan ní àwa ti ṣe tiwa náà ọkọ̀kọ́ ráde nu Zumura náà bámú ó tẹ́ ẹgbẹ́ pàápàá lérì kò sí pàbẹ́ ìpolówó ara wọn débi ilé kéwú pẹ̀lú yẹn tí ò dé bàbá ọjẹ́ mọ́mú nù àmọ́ bàbá bí ìmáàmù ọlọ́mọ tó sì yanjú lárúbáwá báyìí pé lágbára ẹnìkan gbé àwọn ajágbà wọn èyí túmọ̀ ní bo ibi lárúbáwá àwọn èsì kútúbà bàbá tó gbèbó àmọ́ bàbá ní àní kẹ́kìngbà tá a ti kọ́ mọ kí láǹfààní kéwú ta nítorí ìjọ táwọn ajágbà tí wọ́n kọ́ àwọn èèyàn ń kéwú ìjọ táwọn èèyàn tí ìrẹ́ni tí ó gba kéwú lọ́wọ́ wọn ni bàbá ní wọ́n kọ́ wọn pé ìwọ náà máa lò ó aláàjì Hasan Kọ̀díríyà mọ́tíláṣí la kọ́lẹ̀ ìwọ jẹ̀ mọ́mú aláàjì wọn wá sí àgbáyé gbogbo ayé ló ti máa bá ń ṣe wá sí báà náà bàbá wa ogbẹ̀ máyà tá a jálà jẹ́ àgbà tá a tún jó wá sí àǹsáfìlámì ayọ̀ wá pa wà máyà ní kí láǹfààní kí wúta kọ ìwọ náà máa ṣe wọ́n tún wá ń yẹn nìkan pé bí lárúbáwá wà ìwọ ni ọkàn tí lárúbáwá gbọ́ sí bàbá ọ̀gbọ́ lárúbáwá ni lárúbáwá tó yanjú wàláhì làzim àbí ẹni tí ó bá gbọ́ lárúbáwá sàmọ́ tú fún lárúbáwá ò dún wájú àdájá àgbà kí àbọ̀wá mẹ́rí pé ẹ̀sọ́ tó wírí àmọ́ síbẹ̀ wọ́n àtún yan ọmọ kan pé gbogbo tí bàbá ń ṣe láyé wọ́n kàfẹ́ fi sọ àyàdé yẹn ni
wallahi alazim wọ́n náà dèèyàn jáyọ́ mà pọ̀ ń bẹ̀ ọlọ́run tí ọ̀dá alájí àgbà lẹ́bi àfáà wa ọlọ́mọdé yẹn náà lẹ́bi o Àmín. ọ̀rọ̀ náà ó ti ọkọ̀ míláyà ní tàà máa ń ṣe fún àfáà tán bá ṣe wà sí náà ni àfàkùmọ̀lọ́ ọlọ́run jẹ́ sí pé ọlá jẹ́ kan oṣù ọlọ́run a máa lọ́dọ̀ àwọn àfáà tí wọ́n ṣe wà sí wọ́n jàdábà olúbà wa púpọ̀ àfáà tó wà lẹ́yìn wọn ní tí ń dáwọn kí ní fúládé tí wọ́n ti ṣe wà sí látijọ́ ìmọ̀ lásìkò tọ́lọ ní ọkàn wọn ni wọ́n sọ̀rọ̀ Ibadur Rahman ẹni tọ́lọ bá pè ní tọ́lọ bá pè mára rẹ̀ kìí sí ìyàn lásán fá lára wọn làwọn alájí àgbà ọlọ́run dákun má disappoint wà lérí bàbá alájí àgbà o Àmín. bàbá tó ṣe wà sí lánàá mọ́ gbọ́tàn wọn lẹ́nu wọn ẹgbẹ́ pè mí ní ara ilé alájí àgbà lèmi náà àná ni wọ́n kọ̀ǹfàmù ẹ̀ dákun bọ́ bá ti fẹ́ pè mí fìtílé alájí àgbà kan torí ọlọ́run ákìrà wọn kàn lọ ẹ̀yìn náà lè méjì ẹ̀rí ní àsàlátì àbí kẹrí Sallallahu alayhi léyàn bá pẹ àbá àdúrà àgbà tẹ̀ bá kì wọ́n mọ́lé ọba ọ̀sàbòsí bẹ́ẹ̀ ni bọ̀ bá kì mí náà málájí àgbà ṣe wallahu ya'simuka la takhafu daraka mo ti gbà bẹ́sà mọ́ wá gbọ́tà náà kẹ́lẹ́ wallahi ẹ̀dàkùn ká gbọ́rọ̀ náà ká sì mọ́ lọlé ẹni tí bá ń tijú ọlọ́run ó tijú ẹ̀ man khafa Allaha khafahu kullu shay'in wọ́n lẹ́ran kan bí àwọn alájí wà bí tí gbogbo wa mọ̀ wọn náà tí wọ́n wà alájí àgbà àwọn ni wọ́n sin ẹran náà wọ́n ní 80s wọ́n ní kò sí ẹni tí ẹran yóò lè gbá tọ́ bàbá ló sojú àwọn kọ́dà ọgbà àfáàwà kan ọwá gbá bàbá wa kan náà nínú àwọn àfáàwà náà ní ìní dákọ̀ àmọ́ padà máa sọ fúnra ń gbọ̀ báyá wọ́n jọ tó wá gbá wọn ẹni tó ti gbárí iná wá nẹ́ra wọn pé ó sì wáyé ẹ̀kú ẹran yìí báyìí wọ́n lójú wa náà tó ń jọ kan òjò rọ̀ tán àfáàwà Sheikh Musa tí wọ́n sì wá sí lánàá ni wọ́n sọ̀tàn náà wọ́n lára ajá gbà wá ń bọ̀ wá nù súnmọ́ra sẹ́yìn kí bàbá ìwókè yẹn bá rìn lọ bàbá àrà máa wulẹ̀ báyìí ní ibi tá ń bọ̀ wá náà ni wọ́n ní bàbá sí àrà ń bọ̀ wá pẹ̀lẹ́pẹ̀lẹ́ bàbá ògbójú òkè wọ́n lẹ́ràn òun ó rí bàbá lọ́kàn káàtà tó hàn pé àwọn ọmọ kí ó wà ní àti gbogbo àwọn àfáwà wọn lẹ́ràn yìí wá tàjí wallahi bá àfá àti sọ́yàn gbójú agbá ẹni tí ń sọ yìí bàbá ní wallahi àwọn bẹ̀m̀bẹ̀ ìjọ náà wọ́n ní wallahi bó ti rí ni ẹ̀ràn yìí wá tàjí tó tàjí lẹ́yìn wọ́n bá eré bọ̀ wá tó ní gbogbo àwọn tó wà bẹ́ẹ̀ ti káwọ́ lérí pé yé ẹ̀rùn tó gbá àbá bẹ́ẹ̀ ti dàgbà tó yìí ẹ̀ràn wọn ò stop bí ṣe ń bá eré wọn bọ̀ wá wọ́n nígbà tó dí ọ̀kan kọ́dọ̀ àbá ọkàn jíra padà wọ́n fi rú yí wọn báyìí La ilaha illallah. Allahu akbar. wọ́n bá bẹ́ẹ̀rẹ̀ bá ń bọ̀ wá sọ́dọ̀ tí ẹ họ́wọ́ Ọ̀họ̀ ni. mo fànábí Muhammad yọ bàbá tún sẹ́wà lọ èmi gbọ́n tàn ní bàbá ló sojú àwọn sáyà pé ẹ̀fán lálàsẹ̀ ẹlòmí ẹ̀fán ní sá fún ìtúwọ́ lọ lè gbá fánù ọlọ́run fi wo ti mọ́ hànú ọlọ́run tọ́sàn alájí àgbà bẹ́ẹ̀ èmi ọjá kan kí mẹ́nà lè jẹ́bẹ́ alájí àgbà o mọ́ fọkàn sí kó lè sọ méjì bẹ́ẹ̀ àmọ́ dákun wàhálà tàlájí àgbà rí dákun mẹ́jẹ rí lájìrì ọlọ́run ẹ̀sàmí ẹnu àbí tí bá rí nà mọ́sà fún mi ní athabat téèyàn fi lè dúó níwọ̀n àbá àwọn náà téèyàn fi ní pò lójú ọ̀nà ọlọ́run dákun mọ́sà bá kí alájí àgbà sí kọwá fáwa náà ní thabat Allahumma thabbit qulubana ala dinik dinil islam ọlọ́run mọ́sà jẹ́ orí bẹ́ẹ̀ akí àfáàwà bàbá wa gbà bàbá lókè lélè ànípẹ̀ ọlọ́run ní dàrú àfáàwà fífẹ́ ìzá àtàkùn kẹrìmù qawmin fa akrimuhu ọlọ́run jẹ́ máa bẹ pẹ̀lú dáadáa ọ̀rẹ́ àfáàwà bíbí eré ni wọ́n ọ̀rẹ́ gbogbo ọmọ kí wà lájí àgbà fún wa ni wọ́n olólùfẹ́ àlájí àgbà ni wọ́n ìjọ́ tí mi ọkọ́ mọ̀ ọ̀rẹ́ àfáàwà Sheikh Abdul Wahab ìgbéra bẹ́ẹ̀ mo ti mọ̀ wọ́n àtàfà Suleiman Al-Katibi wọ́n ma wá fi kéwú dára láká inú ní dàrú láíláí ọlá jẹ́ kan oṣù ọlọ́run bàbá wa àdúrà gbà wọ́n ní ká máa lọ́dọ̀ bàbá wa Sheikh wa apáná ẹwà Islam ọlọ́mọ́sà járí yẹn pé àfáà lówó ìsìdé àfáàkùnmọ̀lá
adúpẹ́ púpọ̀ fún Olúwa. Alhamdulillah. àmọ́ mò ń retí bóyá rẹ̀ nìkan sọ pé sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallam. a'udhu billahi minash shaitanir rajim. bismillahir rahmanir rahim. أعوذ بالله من الشيطان الرجيم. à ń lọ sọ́dọ̀ àfáà wa àdúrà gbà. بسم الله الرحمن الرحيم. tí a bá ti mẹ́rọ̀ sọ̀rọ̀ lọ́wọ́ báyìí gbogbo ẹni ó lè mú lọ́wọ́ ti jẹ́ àṣà àwọ ọmọ bàbá kọ́mọ̀sẹ̀kẹ́ nìkan tí ò ní bá wa wí. أعوذ بالله من الشيطان الرجيم. bismillahir rahmanir rahim. بسم الله الرحمن الرحيم. Allahu yastafi minal malaikati rusulan. الله يصطفي من الملائكة رسلا ومن الناس. inna Allaha sami'un basir. إن الله سميع بصير. àwọn àfáà wa tí wọ́n bá wa sọ̀rọ̀ Ọlọ́run àwọn àfáà wa tó ṣe pé dàrẹ́tì ni wọ́n lọ́tọ̀dọ̀ Alhaji àgbà. ẹ dákun ẹ jẹ́ pé Allahu akbar. الله يصطفي من الملائكة رسلا ومن الناس. tí إن الله سميع بصير. Ọlọ́run bá wa san wọ́n lẹ́san olóore. آمين àlékún dùnnú Ọlọ́run bá wa ṣe fún wa. آمين. wọ́n ní kò sẹ́ni tí ó gbẹ̀rọ̀ sọ̀rọ̀ lọ́wọ́ báyìí tá a ní rí àǹfààní ń bẹ. ẹ wá wò wo Ọlọ́run bí wọ́n bá ń sọ̀rọ̀ àwọn Alhaji àgbà tó bá ti jẹ́ irọ́ bó ti wò ó lè kéré tó ó ti mọ̀ pé eléyìí ń purọ́ ni ń dán ni ń wà lé bàbá lọ́rùn ni. bẹ́ẹ̀ lẹ́lòmíì náà bẹ́ẹ̀ bá ń sọ̀tàn ẹlòmíì tí ẹ bá ṣe ṣe rẹ̀ tẹ́ ẹ bá fi ń sọ sí i lọ́rùn ayé òní wọ́n kàn ń wí fún ni kì í ṣe tiẹ̀ ẹ gbogbo àwọn tí ń bá wa sọ̀rọ̀ Ọlọ́run sábà san yín lọ́sàn-án lórí wa. bàbá wa àfáà wa gbà bàbá wa Sheikh al-Imam bàbá wa àdúrà gbà أدام الله حياته. Ọlọ́run jẹ́ mọ́ abẹ́ dáadáa. bàbá wa afẹ́rùmọ́lẹ́sì wà ń jòkólẹ̀ abẹ́ wọn la wà. إن شاء الله. ẹ mọ tó jẹ́ ń ṣe é bẹ́ẹ̀ mo fẹ́ kẹ́ ẹ wí bẹ́ẹ̀ náà ni. ọlọ́mọsà wọlé àná Ọlọ́run járí yín pẹ́ o. آمين. màmá ṣẹ̀ṣẹ̀ lọ ní ọlọ́mọsà bá wa kẹ́ wọn. آمين. ọlá Qur'an al-Azim. آمين. àwọn àfáà wa wọ́n pọ̀ ń jòkólẹ̀ púpọ̀. bàbá wa lókè lélẹ̀ bàbá wa Sheikh babaláyè la Allahu akbar bàbá wa Kórèdé bẹ́yàn bá kọjá lẹ́nu ọ̀nà lọ́dọ̀ wọn kò sí bó ti kọjá ń bẹ̀ ìmọ̀ ó sì yí ọ̀la taratara ni wọ́n máa kọ́ ma ní kéwú gbogbo àlùbáríkà yìí náà èyí tó lè bí wọn nú ni kẹ yọ tí ń jẹ́ àlàádábíbò lára wọn kò ní tẹ́ wọn lọ́rùn àárín pẹ̀lú Ọlọ́run ní dàrú o. Àmín. ọba tó sọ yín dà bó ti sọ yín dà yín bí ọba tó máa yí padà Ọlọ́run jọ máa dá sí i. Àmín. mo dé kí n tó mo ti fún ọ̀dọ̀ bàbá wa olóde òní tí wọ́n gba bàbá Alhaji àgbà lálejò mo dọ́dọ̀ àfa wa fẹ́ẹ́fẹ́. Adamallahu hayatahu. Allahu akbar kabira la ya'rifu al-alima illa al-alim. àfa wa wọ́n kún wọ́n sì ń ṣe ẹ ní ṣiṣẹ́ o. Àmín. ìtọ́lọ́hun ò wí tá nẹ́bí ò wí agídí tí ìṣẹ̀lẹ̀ sí ẹ̀ pé òun ò wí bẹ́ẹ̀ náà ni Ọlọ́run níjọ́ ṣẹlẹ̀ sí yín o. Àmín. ẹ dákun ẹ já ṣe àmín. Àmín. ẹ ti ń jápadà sí aburú mọ́jọ tọ́ sí wọn. Àmín. Wallahi èèyàn ni wọ́n wọ́n máa lọ pẹ̀lú jàlálà bí wọ́n bá rí owó tó wá dúró. Allah. ẹ ti ń jápọ̀nlé àwọn ẹni Ọlọ́run náà nù ẹ ríra yín o tẹ́yìn bá ti ń sẹ̀ ríra rẹ̀ kò sí nǹkan kan lára ẹ̀ mọ́ náà mo kí yín púpọ̀ Ọlọ́run san yín lẹ́san olóore. Àmín. afa wa Sheikh wa Lukman àti gbogbo àjẹmọ́ àwọn ẹ̀dá pẹ̀ fèrèjì mi afa wa Lukman náà mọ̀ dàrẹ́tì mi Sheikh Lukman Allahu akbar kabi ọlọ́sàsá ọlọ́wọ́ gàrà àlùbáríkà gbogbo wa o bàbá wa Yunus Ọlọ́run bá dúró tì yín bàbá lẹ wá pàdé inú yóò máa dùn ọlọ́run nàbí lọ́dọ̀ Ọlọ́run
ẹ ṣe àmín. àmín. tó Allahu yastafi minal malaikati rusulan wa minan nas. Ọlọ́run ti parí ọ̀rọ̀ ẹ má jẹ́ àdàmú ara wa. Ọlọ́run yastafi minal malaikati rusulan wa minan nas. yastafi minal malaikati rusulan wa minan nas. àwọn afa ẹ̀rí yastafi minal malaikati rusulan wa minan nas. àwọn màláìka ó ṣe wọ́n lẹ́ni ẹ̀sà. Ọlọ́run ní àwọn tí mo ránṣẹ́ wọn ìkan ni wọ́n. yastafi Ọlọ́run wájọ́ parí sọ́dọ̀ wọn. malaikati rusulan. jama sẹ́gbẹ̀ tọ́lọ̀ ní wa minan nas ó yẹ ká dẹni sọ́tọ̀ pé alhamdulillah. wa minan nas. wa minan nas Ọlọ́run ní bẹ́ẹ̀ nínú àwọn èèyàn náà ọgọ́rin yóò máa bẹ Ọlọ́run nínú àwọn èèyàn náà ń wá sà wọ́n lẹ́sà. ẹ̀sà ní bàbá. Allah. ẹ̀sà ní bàbá tẹ́ni ẹ̀sà bí tó tún wá gbé ọ̀dọ̀ ẹ̀sà kọjá. ẹni ẹ̀sà bí ẹni ẹ̀sà tọ́. ẹni ẹ̀sà lọ́tọ̀ wọn. má ṣe iyèméjì àwa tá à ń jọ mọ àwọn ẹ̀sà èèyàn ni wá. alhamdulillah. kódà bí èèyàn bá fẹ́ bàbá yóò sì dẹni ẹ̀sà. bàbá ni wọ́n ti máa sọ wọn ní gbogbo bọ́ọ̀bà ṣe nǹkan fi àníyàn tó dáa pilẹ̀ ẹ̀ torí bó ṣe yòrò bàbá ni yóò ṣe ràkọ̀ràkọ̀ wàláhì làzim ẹnu bàbá mo ti gbọ́ bàbá ni gbogbo ọba pilẹ̀ nǹkan pilẹ̀ rẹ̀ pẹ̀lú àníyàn tó dáa torí bá níyàn rí ọba dáa láti pilẹ̀ bí nǹkan yẹn ṣe yòrò mo rò bí a sì mọ̀ tó mọ yòrò nkẹ́ ti ń dán bàbá ni yóò padà ṣe ràkọ̀ràkọ̀ àṣé bàbá wọ́n ń bẹnu àwọn wa minan nas. Allahu yastafi minal malaikati rusulan wa minan nas. Inna Allaha qasama bainakum kama qasama arsaqakum. Allah. Ọlọ́run ni a pín Inna Allaha qasama akhlaqakum kama qasama arzaqakum. Sallallahu alayhi wa sallam. Wọ́n ń pe àdísì kan ládísì lè kòdù sí tẹ́ ẹ bá ti gbọ́ nẹ́sù tiẹ̀ kódà ẹ ti mọ̀ pé àdísì lè kòdù sínú. àwa la ṣe yín lọ́tọ̀ọ̀tọ̀ ìwà yín ò jọra yín bàbá wa al-Arabi. Adama Allahu hayatahu. Alibarika lajẹ́ àgbà tí ń bẹ lára yín ò ní kú ń bẹ̀. Àmín. Ìwà tẹ́ ẹ fi ń ṣe kún tí fi ń dá báyìí tó bá di lọ́la ẹ ní jòkó nulẹ̀ fúnra yín máa sunkún. Àmín. ẹ wàá mọ́múláyà yín bíi pé ẹ fẹ́ sin mọ́ ìyàwó lè sọ̀rọ̀ jókòó yìí bíi pé ẹ fẹ́ sin tẹ́ wàá gun kẹ̀kẹ́ ara kí ẹ sì ṣe èèyàn yẹ̀bùyẹ̀bù lẹ́yìn eléyìí ẹnìkan ọ̀gbá kó túmọ̀ sí pé nǹkan rẹ̀ ọmọ dà sí tí iná ọmọ dà sí ni. Àmín. àwa la pín ìwà yín ẹ jọra yín kama qasama arzaqakum a sì kí yín ò ṣe déédéé àfa wa fẹ́fẹ́ a sì kí yín ò ṣe kíni kò ṣe déédéé ó lọ ṣe déédéé pẹ̀lú Allahu. Allahu yastafi minal malaikati rusulan wa minan nasi. wa inna Allaha yuti dunya man yuhib. Inna Allaha yuti dunya man yuhib wa man la yuhib. wa man la yuti al-iman illa man yuhib. ẹ̀rí ayé tá à ń lé kì í àfàwà Lukman ojú ẹkún kọ́dà mo sọ̀rọ̀ yín lánàá nígbà mo ti mọ̀ pàbíyà yín là ń bọ̀ wọ́n ní ó súnmọ́ kárí àfà Lukman ọlọ́wọ́ bá ṣàánú yín sí. Àmín. ayé ẹni ó bá wù mí ní fún èmi sì tún máa fẹ́ ẹni tí ìfẹ́ náà yín máa fún àmẹ́mi ò ní fún ẹnì kankan kó gbà mí gbọ́ àfẹni tí n bá ń fẹ́. Allah. Ọlọ́run ní ń fẹ́ bàbá o Ọlọ́run ní ń fẹ́ wọn bàbá òfin kankan ti síbi kankan fi àfọ̀dọ̀ Ọlọ́run níparí àfa àgbà Sheikh Tajul Adabi rahimahullahu ta'ala. Ọlọ́run bọ̀ alábàríkà wọn Àmín. nínú karama tí bàbá sọ fún wa mo wà ń bẹ̀ nífa mo wà ń bẹ̀ tí bàbá fi ń sọ bàbá ní àfa àgbà Sheikh Tajul Adabi rahimahullahu ta'ala. kìnìún dáwọn èèyàn dúró wọn àríbi kọjá kìnìún ó ti àwọn èèyàn tì ń bí wọ́n tì ń bí ó sì wà lójú ọ̀nà òun sì ń sọlá lójú ọ̀nà òun sọlá lójú ọ̀nà ni kò rí bí kọjá
àwọn èèyàn kọjá wọ́n là fàgbà sì dé òkìkí tiẹ̀ bá àfàgbà náà ni kìnìún wà ń bí báyìí kò já àwọn èèyàn kọjá wọ́n là fàgbà ní ẹ̀dọ́ ọlọ́run ni ẹ̀dọ́ ọlọ́run làwa náà Allah ó sì débẹ̀ wọ́n là fàgbà ní ẹwù gbólóhùn náà tọ́ba ẹ̀pá wà ní ètòdòkè tọ̀lé khali ni bàbá lò àfàgbà khali tariq Lárúbáwá tó jiná khali tariq kó lójú ọ̀nà wọ́n ní bàbá ń wíbẹ̀ ń gbóhùn bàbá ó sì dì tó sì kú ọmọ Allahu yastafi minal malaikati rusulan. oògùn òkú tẹ́lẹ̀ nìkan wà lọ́jà nísìnyí wọ́n lẹ́ni tí ń tò sí ilé. Wa minan nas. ọlọ́ni ẹ̀sà ni wọ́n. Inna Allaha sami'un basir. khali tariq ó sì dìde ó sì kú ó sì kọjá. àwọn wọn ti lọ irú rẹ̀ ò lè wáyé mọ́. ẹkùn náà lè débí mọ́. tó bá ti di pẹ́kùn kì í ṣe pẹ́kùn síbi ọ wà tí n bá ti ń wọnú ìlú bọ̀ ọ fẹ́ fàgbákò bí ìpá àgbákò fún wa ni. lọ́sàánú ọmọdé ọwọ́ ìlú o. ìlú lọ́wọ́ rí bó ti rí ẹni tí gbogbo ayé máa ń fọkàn sí náà Lájí Àgbà tẹ dòní. Allah bàbá làárí mọ́ yìí bàbá làárí mọ́ yìí àmọ́ lọ́wọ́n bàbá kò lọ ibì kan afáwa bàbá wa afáwa Sheikh Abdulrazak Àdúà Àgbà bàbá ṣe jẹ́ wọ́n tẹ̀ jẹ́ wọ́n mọ ìwọ agbọ́wàsí lánàá wọ́n mọ ìwọ kálukú wọ́n rà wọ́n mọ tọ́ mọ kéwú wọ́n mọ fún un lónìí àwọn òfin wọn fẹ́ mọ̀ fúnra wa mọ́ o ẹlòmíì ọ̀ mọ̀ fún rẹ̀ mọ́ o dépò tí ó mọ̀ fọ́ mọ́ o àlékún kí Ọlọ́run àlékún àánú Ọlọ́run máa mú báwọn Àlájí Àgbà àmín Ọlọ́run bá kí àfa àgbà Sheikh Tajul Adab ìjókòó tèmi ń ta wáyé náà Ọlọ́run jẹ́ àlùbáríkà wọ́pọ̀ àfa àwa ẹ ti lóko àfa àwa Sheikh Al-Arabi ọba tó dá ọjà yìí lẹ̀ fún yín báyìí àlùbáríkà bàbá náà ló tún sàn débì Ọlọ́run èyí tí kálukú ń dúpẹ́ sí ọlọ́mọdé ọba jẹ́ o tí ọba tún máa yàtọ̀ yóò máa dá sí Qul huwa Allah bismillahir rahmanir rahim Qul huwa Allahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun alal mursalin walhamdulillahi rabbil alamin Afakumullah. 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 Ẹ dákun gbogbo jama ẹ dákun ẹjá sọ pé alhamdulillahi rabbil alamin. Alhamdulillahi rabbil alamin. alhamdulillahi rabbil alamin Alhamdulillahi rabbil alamin. alhamdulillahi rabbil alamin Ar-Rahmanir Rahim. arrahmanir rahim Maliki yawmiddin. maliki yawmiddin Allahumma salli allahumma salli ala sayyidina Muhammadin ala sayyidina muhammad wa ala alihi wa sahbihi wa sallim. wa ala alihi wa ashabihi wa sallim Àmín. àmín Adúpẹ́ púpọ̀ fún Ọlọ́run. alhamdulillah Ẹ sì dúpẹ́ dáadáa. alhamdulillah Tọ́rọ kí àtìkà fọ́gá wa Ànábì Muhammad. allah sallam Ọlọ́run bá kí Ànábì, àwọn ilé Ànábì, ìyàwó Ànábì, ọmọ Ànábì, ọ̀rẹ́ Ànábì, àna Ànábì, àwọn tó bá ṣe hijira, àwọn tó gba alálejò Mádínà, àwọn tó kọ́ hàrù Kùránì, àwọn tó hadisi dóde wá, àwọn tó bá jagun. Ọlọ́run bá kẹ́ gbogbo wọn lápapọ̀. amina Àṣẹ́kùborí àsàlátù náà kó kárí àwọn tó tọ́ wa, àmín kó dọ́dọ̀ àwọn tó bí wa. àmín Kó dọ́dọ̀ àwọn tí wọ́n ṣàánú wa débi tá a dọ́dọ̀ wọn. Allahu akbar Ọlọ́run bá kẹ́ bàbá wa Àfá-Àgbà, àmín Ọlọ́run bá kẹ́ bàbá wa Lájí Àgbà, àmín Àfá-Àgbà àtàwọn tí wọ́n jọ lò gbà, Ọlọ́run dákun má ṣàbá kẹ́ gbogbo wọn. Bàbá wa Lájí Àgbà àtàwọn tí wọ́n jọ lò gbà tí wọ́n jọ gbé ìsìláàmù dúró ní Ìlọrin, Ọlọ́run dákun má ṣàbá wa kẹ́ gbogbo wọn. àmín Gbogbo àwọn tá ń jẹ́ àlùbáríkà wọn dákun Ọlọ́run tún bá kẹ́ wọn sí. àmín Ó kí gbogbo àlùfáà wa níjòkólẹ̀ yìí, bàbá wa Àgbà Fẹ́rùmọlé, Ọlọ́run ní fi yín lẹ̀. àmín Ọlọ́run Ọlọ́run olóògbé Ọlọ́run ìmáàmẹ́yìn ni wọ́n á ti bí ni wọ́n já mí òtún ni wọ́n Ọlọ́run ní fi yín lẹ̀ o albarka nẹ́bùsọ̀lá wá gba ẹwà Islam Ọlọ́run bá dúpẹ́ fún yín àti gbogbo jàmá yìí ti àhádì pátá Ọlọ́run bá dúpẹ́ fún yín wọ́n wá kí bàbá wa Àgbà Àjárá hafizahullahu wa ra'ah alladhi ajara Allah Ọlọ́run o wọ́n sàjẹ́kẹ́ mi bàbá ó tún kùn sí lọ́pọ̀lọpọ̀ okun àtàláfíà wọ́n ara wọn láre má dà wọ́n láàmú wọ́n kí àfáà wọn wá sí wa lé ní àmàrírì yín púpọ̀ àsìgbádùn wá sí yín alhamdulillah
àmọ̀rírì yín púpọ̀ a sì gbádùn yín ọlọ́run kó bá wa dúpẹ́ fún yín o ọlọ́run kó bá san yín ní ẹ̀san olóore má jẹ́ fẹ́lẹ́ yìí sàṣemáláyé má tu ọjà yín lálùbáríkà níbi lọ́dọ̀ ọlọ́run ọ̀gá wa dé ọlọ́run ní jẹ́ sàárẹ̀ ọ̀nà òun dí ọwọ́ òun dí púpọ̀ lónìí ṣùgbọ́n bó ti dí tóun náà ẹ̀ ṣe alhamdulillah wọ́n ní sáà máa lọ tọ́ alhamdulillah alhamdulillah baba anakunla ọlọ́run ṣe àdúpẹ́ 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 ayé ní mẹ́mẹ́ ayé àdẹ̀kọ́ òjòkó mẹ́ láti gbà tẹ́ ẹ̀ tí ì dé ẹnìkan kan òjòkó mẹ́ àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. alhamdulillahi rabbil alamin. àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. alhamdulillah. ẹ dákun tó gbó jama gbogbo àtàwà ní mahad al-imam abdulhakim al-arabi al-adabi nírọ̀lẹ́ tòní afáwà al-arabi pé gbogbo ayé wọ́n wá pé bàbá wa al-sheikh al-imam abdulwahid bàbá wa kórèdé babaláyìnlá pé ẹwà bá ń gbàlejò bàbá wa làjí àgbà wọ́n kí bàbá wa gbà oníwàásí ńláńlá ni mùdírù ńláńlá ni bàbá wa fẹ́fẹ́ ẹwà bá ń gbàlejò àlàjí àgbà wọ́n kí bàbá wa sheikh lukman tọ́jọ́ mọ́ àlàjí àgbà tẹ́lẹ̀ náà pé ẹwà bá ń gbàlejò àlàjí àgbà lukman méjì jòkó tira wọn tí ẹ bá ti kí mo ti láyé yàn ìbá jòkó láàrin yín ni ẹ mọ̀ máa sakọ sí wa sheikh lukman ọlọ́sàsá kò ní bàjẹ́ ọmọ dá sí i gbogbo ẹni wọ́n bá kọlà kọ̀ọ̀kan ò ní wọná ẹ̀yin tẹ́ ẹ̀kọ́ rárá ẹ̀ tó lẹ́yìn ànábì àbí Sheikh Lukman ọlọ́sàsá kàmọ́ wọ́rí ọba tí bó ti wù yín lọ ẹ̀yẹ̀wó ń sí ọlọ́run Al-Imam Yunus ọlọ́run sàlékún àlùbáríkà yóò máa dá sí alánàbí lọ́dọ̀ ọlọ́run ọba imam ọlọ́run sàlékún àlùbáríkà sí imam wa bóbí yóò máa dá sí gbogbo ẹ̀yin yá wa mo kí yín ọlọ́run bá wa dúpẹ́ fún yín o ọlọ́run sàn yín lẹ́san rẹ̀ Ànábì sallallahu alaihi wasallam gbogbo ẹ̀yin gbajúmọ̀ ládùúgbò àtẹ̀yin tẹ́ wá látọ̀dọ̀ wa nígboro ọlọ́run bá wa dúpẹ́ fún yín yàyín lè ṣe núgbò àmọ́ gbogbo wa náà la mọ̀ pé gbogbo àwọn tí mẹ́yà yín ló ní family house gbogbo yín tẹ́ wá láti family house ọlọ́run sàn ní kọ̀ọ̀kan wa lẹ́san olóore albarka Ànábì sallallahu alaihi wasallam wọ́n ti ẹ̀ bíyàn pé kí ni wọ́n wá ṣe wọ́n bíyàn pé kí ni wọ́n wá ṣe àti gbọ́ wà sí agbọ́rọ̀ nípa bàbá wa Lájí Àgbà àmọ́ kí ni tí wọ́n gbé wà sí wá ní ilé kéwú mọ́sálásí Al-Arabi ní ìdí ìgbàwẹ̀rẹ̀ wọ́n gbé wà sí wá bẹ́ẹ̀ wà sí kí ni wà sí tá a gbé wá òun ni àlùbáríkà tá à ń gbé káàkiri torí tí ò sojú wa tóbi àlùbáríkà rẹ̀ wá sàn kàn wá ilé kéwú madrasatu Zumratil Adabiyyatil Kamaliyya tí bàbá wa Lájí Àgbà tí bàbá pa á nítàn fún wa ìpè lẹ́yìn tá a fà gbà sí wọ́sẹ́ ní 1924 nígbà tó di 1926 àwọn adalẹ̀ ké wúlẹ̀ láàrin ìgbà tá a fà gbà sí wọ́sẹ́ o sí 1926 yìí abá ìtàn àwọn tí bàbá wa Lájí Àgbà kọ́ ń kéwú pé eléyìí wá ń kéwú lọ́dọ̀ mi ẹni báyìí wá kéwú lọ́dọ̀ mi ẹni báyìí wá ń kéwú lọ́dọ̀ mi àmọ́ bàbá wọ́n ọlọ́run dá wọn lẹ́dàá tí máa fi nǹkan pamọ́ púpọ̀ wọ́n ṣàfipamọ́ owó kọ́ mí pé àgbọ̀dọ̀ ẹ má dàpọ̀ rẹ̀ ó tọ̀ rárá nínú àwọn tí wọ́n kéwú lágbájá ń bẹ́ẹ̀ àmọ́ wọn rán ilé yìí hùn nígbà tó di 1926 wọ́n fẹsẹ̀ ilé kéwú múlẹ̀ ilé kéwú Zumra tí ọlọ́run wá kádàrá káwa náà gbàbẹ̀ kọjá ilé kéwú àlùbáríkà ní ilé kéwú ní lọ́tọ́ bàbá wa mufti ẹlẹ́ẹ̀kejì bàbá àgbà pọ̀ kagi ibẹ̀ ni wọ́n gbà kọjá tí wọ́n ti ṣe gbogbo àlùbáríkà tẹ́ rí ní ilé kéwú tí wọ́n pilẹ̀ rẹ̀ ní 1926 tí bàbá dálé kéwú lẹ̀ yìí bàbá àgbà pọ̀ kagi wọ́n bí wọn ní 1917 tàbá yọ kó ní 1926 àjẹ́ ìpele kí Zumra di bàbá àgbà pọ̀ kágídọ́ ọmọ ọdún 9 ni wọ́n dá Zumra lẹ̀. Allahu akbar.
àfáà yìí ò gbọ́. Ọlọ́run ní dààmú yín. 1917 ẹni wọ́n bá bí 1917 tí wọ́n sì ní wọ́n dálé kéwù rẹ̀ lẹ̀ ní 1926 ajẹ́pẹ́sẹ́ mo ṣe mathematics yẹn ṣe. pẹ́rẹ́pẹ́rẹ́. that is ọmọ ọdún 9 òun náà ni bàbá àgbà pọ̀ kági wà tí wọ́n fi dá ilé kéwù Zumra lẹ̀. ọ̀rọ̀ kìí ṣe kódà yìí tó gẹ́gẹ́ bí tàn tí máa rí àfáà àwọn àgbà fẹ́fẹ́ ń bẹ níjòkólẹ̀ gẹ́gẹ́ bí tàn tí máa rí àti gbogbo ẹ̀yin àlùfáà bí tàn bá bẹ́yàn bá fẹ́ mú ìtọ́ dáa tó tí ò ní níyàn nínú tàn ẹ̀tún wá mú ìtọ́ tún súnmọ́ àrí ìtọ́jú bẹ́ẹ̀ lọ tọ́ra àwọn àríta tó sọ wípé àfáà àgbà 1922 ni wọ́n ṣe wọ́ọ́sẹ́ àwọn kan 1923 àwa mú 24 pé èyí dàbẹ̀ pé ó fẹsẹ̀ rinlẹ̀ tọ̀ tá a bá mú un pé ọdún méjì tá àfáà mi ṣe wọ́ọ́sẹ́ ni mo dálé kéwúlẹ̀ tá a bá lọ mú 2023 yóò tún sún sí ẹ̀yìn jù bẹ́ẹ̀ lọ àwa mú èyí tó dàbẹ̀ àbí ń ṣe ti gbọ́ mi yé báwọn wọ́n túnmọ̀ sí pé bàbá wa mufti ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn àfáà wọn dọ̀mọ̀ ọdún 9 ni wọ́n dálé kéwú Zumra lẹ̀. Allahu akbar. ó ẹ̀gbọ́n bá ilé kéwù ló produce wọn ilé kéwù náà ló produce bàbá wa mufti ẹlẹ́ẹ̀kẹta ilé kéwù tá a wá ń tà ń sọpọ̀ dọ́gọ́rùn ọdún yìí ní ọdún ní tó di 2026 tá a wà nínú ẹ̀ yìí ilé kéwù tó produce bàbá wọn wà sí àgbáyé ilé kéwù àlùbáríkà tó produce bàbá àgbà Àjàrà ilé kéwù àgbà ilé kéwù àlùbáríkà tó produce bàbá wa olórí ọmọ kéwù gbogbo àdàbíyà bàbá wa Alkali Kuranga Ládàbàtà ilé kéwù àlùbáríkà tó produce bàbá wa Sẹ́ríkì Màlámé Tòní bàbá wa Aliaga ilé kéwù tó produce bàbá wa Ńlẹ̀lá Ìmáàmù Màlẹ̀ Tàná bàbá wa àgbà Ńlẹ̀lá ilé kéwù tá à ń celebrate rẹ̀ yìí ní ilé kéwù tó produce bàbá àgbà Alómátà tí gbogbo ayé tí wọ́n fún wọn ní lákọ̀bọ̀rọ̀ Isul Muallimin rahimahullah. bàbá àgbà Alómátà bàbá wa Sheikh Musa Alfa Ńlá bí wọ́n kọ́ àwa ní ibtidai wọ́n sì ń kọ́ kíláàsì tó ju tiwa lọ thálísà ìdádí nígbà náà wọ́n sì ń kọ́ àwọn àgbàlagbà ń kéwú nírọ̀lẹ́ kọ̀ wá sí yìí tí wọn ò bá mu wọn mustawa àtàwọn ọmọ kéékèèké bá a ṣe kéré ní kéwú tó ń jọ náà wọ́n rí wa kọ́ wọ́n ń kọ́ àwọn tó jù wá lọ tí wọ́n máa ṣe ìrọ́ọ̀bù fún níjọ́ tá a wò tí tó rọ́ọ̀bù ṣe wọ́n kọ́ wa sẹ́yìn kẹ́lòmíì wọn nígbà tó ti kéwú púpọ̀ kò lè kọ́ kindergarten nítorí wọ́n fi jẹ́ Isul Muallimin nínú o nígbà tẹ́lòmíì ti kéwú púpọ̀ kò lè kọ́ kindergarten wọ́n lè kọ́ kindergarten wọ́n mọ tí wọ́n wí fún wa rahimahullahu ta'ala ẹ̀dá bàbá àgbà yára ti dé tọ́ra àdáni sọ́dọ̀ wọn nísìnyí gbogbo ayé ní retí ohun wọn bàbá wa àgbà ilé kéwú àlùbáríkà tá a wá jòkó nítorí tí ó tó ń jẹ́ 100 ọdún lọ́dún ní tó jẹ́ 2026 yìí ilé kéwú àlùbáríkà ń lọ́wọ́ produce gbogbo yẹ àwọn tí mo kàkà lẹ́hùn bẹ́ẹ̀ ni bàbá Sheikh Mustapha Oníyangí lẹ́kọ̀ọ́ ilé kéwú tó produce wọn ilé kéwú Zumra wọn náà ni ilé kéwú lọ́wọ́ 100 ọdún gbogbo àwa tá a wájọ́ mọ bàbá gbogbo kìrìjì wọ́n wá lọ bá bàbá pé ńgbà tí ilé kéwú yìí 100 ọdún wa fẹ́ ṣayẹyẹ rẹ̀ wọ́n bá ṣe flag off ní Zumra wípé a máa gbé wá sí káàkiri ẹni ó bá nífẹ̀ẹ́ sí láti 2025 láti ìsín làwọn èèyàn ti bẹ̀rẹ̀ pé a ṣe centenary lọ́dún tí ń bọ̀ làwọn èèyàn wá ti ń fowó kọ́lẹ̀ pé ẹgbẹ́ wá síwádọ̀ wa ẹgbẹ́ wá síwádọ̀ wa ẹgbẹ́ wá síwádọ̀ wa bí wàá ti ṣe bẹ̀rẹ̀ nu ẹgbẹ́ wádọ̀ wa ọ̀hún àti gbé lọ Èkìtì ẹgbẹ́ wá síwádọ̀ wa àti gbé lọ Benin City Ẹdó Benin City àti gbé wá sí ìlọbẹ̀ ẹgbẹ́ wá síwádọ̀ wa pẹ̀lú ògo Ọlọ́run lọ́túnla a wà ní Kaduna láwọn ẹgbẹ́ wá síwádọ̀ wa ẹgbẹ́ wá síwádọ̀ wa níjọ́ 4 ọjọ́ Sunday a wà l'Abuja tọ́ bí tí wọ́n rínú àfáà wa Al-Sheikh Al-Imam Abdulhakim bin Abdulrauf Al-Arabi Al-Adabi ọkùnrin kan bí 100 èèyàn ẹgbẹ́ wádùn èmi náà gbàlejò àlejò àlùbáríkà tí wọ́n gbà ń lé òun wà sí àgbáyé àlejò àlùbáríkà tí wọ́n gbà ń lé apá òkagì àlejò àlùbáríkà tí wọ́n gbà ń lé ìlà àlejò àlùbáríkà tí wọ́n gbà káàkiri ẹgbẹ́ wádùn èmi náà ẹ sì gbọ́dọ̀ tóbi jàmá Allahu akbar ẹgbẹ́ tóbi tó Allahu akbar tó báyìí kí mo bá jẹ́ni tí ń gbẹ lájára àdúgbò yìí ní gbọ́dọ̀ tóbi jù báwọn lọ Allahu akbar kí láǹfààní àfáà tí ń bẹ ládùúgbò yẹn tí ò kórìíre ràn yàn
ẹ̀rí pé rire nu wọ́n ní wọ́n ń ṣe àwa náà sì nírò àfáà kan lọ́dọ̀ wa ní tí ó gbé tí wọ́n fi gbé wá sí òun wá àdúgbò wa yóò máa dùn yẹn ọlọ́run wá ṣe ní tí ń dùn yín ẹ máa wá rí ọwọ́ wọnú òwe tàn pé ilé kéwú Zumra lókè kéré síbi ilé kéwú ọ̀dọ̀ Aláàjì àgbà wọn ọ̀pọ̀gọ́rùn ọdún kódà wọ́n gbé wá sí rẹ̀ wá dọ̀ wa nídìí ìgbàwẹ̀ rẹ̀ kódà wọ́n gbé wá sí rẹ̀ wá dọ̀ wa nídìí ìgbàwẹ̀ rẹ̀ ibi oríire tó wá tá a ṣe nu o. àfáà Al-Arabi àwọn tó bí yín ṣe ríire wọ́n ṣe ríire púpọ̀. àfáà Al-Arabi ẹni tí ń bá ń jẹ́ bí yín ṣe ríire. àfáà Al-Arabi àdúgbò tọ́lọ̀ ń gbélé kéwú kalẹ̀ fún yín yìí sí yìí wọ́n ṣe oríire ń bẹ̀. alhamdulillah nítorí njọ́ náà lọ́hùn gbogbo àdúgbò yìí ti rí kọ́ yìí njọ́ tẹ̀yìn ọ̀fọ́ mẹ́wẹ̀ẹ́ wá jẹun tẹ̀fí wá wò pé mo ra ilé ìkéwù ni wọ́n sì fi kọ́ ẹ wá bẹ̀rẹ̀ mọ́sálásí ẹ wá ń bá yìí ọlọ́run fi wá yìí débi ó yìí dé yìí ọlọ́run dákun bá wa dúpẹ́ fún yín o nínú bẹ́ẹ̀ náà lẹ́wà lẹ́ fẹ́ gbàlejò wáàsí centenary wáàsí pé Zumra di 100 ọdún ẹ dákun gbogbo ọmọ Ìlọrin tí ń bẹ ní láti bẹ̀rẹ̀ wáàsí ni ìmọ̀ sọ kankan a lọ àwọn bàbá rán wa lọ sí wọ́n rán ọ̀pọ̀lọpọ̀ àwọn àlùfáà wa lọ àwọn kan lọ Ìbàdàn jẹ́ òní àwa wá lọ Ọ̀ṣun a lọ Ìwó a lọ Ẹdẹ láti lọ jíṣẹ́ lẹ́tà centenary fún àwọn mọ̀dárísù ńláńlá tí wọ́n wà ń bẹ̀ wọ́n jẹ́ lè kéwù pìlẹ̀ gbogbo tíjọ́ mọ̀ lọ́rin tá a máa ń pìtàn wípé ilé kéwù Zumra di 100 years ṣáráfù ní ń jẹ́ fún ìlú yìí ṣáráfù iyì ní ń jẹ́ fún ìlú yìí ẹ máa mọ nǹkan ìsìláàmù ní pàtàkì iyì ló jẹ́ fún lọ́rin adé Ìwó wọ́n gbà wá lálejò pé látọ̀dọ̀ àwọn àgbàlagbà nílọrin nù ilé kéwù àwọn bàbá Ummul Madaris ilé kéwù àwọn bàbá Ummul Madaris àfà bí ọba sírú báyìí àwọn náà ti kéwú pẹ́ wọ́n ti wà wájú pẹ́ ìfún aláǹfààní pa ní bá máa ń pìtàn sáà ń pè lẹ́rìn jù wọ́n lọ bí ọba sírú Zumra ìwọ̀n ọba fi yún jù wá lọ bẹ́ẹ̀ni ilé kéwú Kharazi nìbàdàn àwọn náà ti lé ní wọ́n ti wọ 80 years báyìí ilé kéwú Kharazi nìbàdàn wọ́n ti wọ 80 years báyìí tí ọba sí Zumra ni wọn bá fi yún jù wá lọ so ẹja máa rí nǹkan Islam ẹja jọ máa rí nǹkan Islam bákan náà ẹja máa rí nǹkan Islam bákan náà kó máa jápọnlé fún Islam pàápàá jùlọ kó máa jápọnlé fún ìlú wa Allahu Akbar kó máa jápọnlé fún ìlú wa làwa fi máa wá sọ́kàn wa pé àbùkù ọgbọ́dọ̀ kẹ́ni kankan àbùkù ọgbọ́dọ̀ kẹ́ni kankan gbogbo ẹni tí wọ́n bá tí wọ́n kì í má lọrin dákun Ọlọ́run má fàbùkù kan wá àmín wọ́n láà ní ẹ̀ta ní má fàbùkù kan àwa náà àmín kí n tó bọ́ bí owó tẹ́ ìgbàlejò bàbá yára ṣàdúrà fún wa ṣẹ́bẹ̀rẹ̀ tí wọ́n ń da kọ́ọ̀lù bò yín wàláhì ká mọ̀ kúrọ́ ká mọ̀ jalè kò sírù bí mo sì lè sin ìjẹ tó lè jọ yín bẹ́ẹ̀ bó ti rí náà nù bàbá náà ni wọ́n retí lára yín fa alówó wá ẹwọ́n ń dábọ̀ lẹ́yìn nìkan ọ̀dà yín jà alówó yàmí lẹ́nu rẹ̀ yòbó ń sí Ọlọ́run sallallahu alayhi wa sallam ìdùnnú wa ni pé bàbá wa national mission wà ń bílẹ̀ ni ngbà mo ti wí ohun n ti bẹ̀ lára last week nǹkan ńlá ni wọ́n ní àkódà wọn tí wọ́n ní bàbá tí wọ́n pè láyára sọ̀rọ̀ wọn ò padà wá sọ mọ́ ni Ọlọ́run níjà yọ sọpọ́ rẹ̀ yìí ẹ̀wí nǹkan Ọlọ́run níjà yọ gbé lọ́pọ́ rẹ̀ yìí Ọlọ́run níjẹ́ àrùnkùnmọ̀lá àjọrọ̀ rẹ̀ àjọ kẹ́kọ̀ọ́ nítẹ̀lẹ̀ ń bẹ̀. Àmín. àmín Allahumma salli ala sayyidina Muhammadin wa ala alihi wa sahabihi wa sallim. àmín A kí gbogbo ẹ̀yin àgbàlagbà láì iṣẹ́ làwọn bàbá rán bàbá wa Imam Àdúà Àgbà látàílà láti jọ wà pẹ̀lú wọn àwọn mẹ́rìnlẹ́bì kan àwa náà rán
mo wá tẹ̀ mọ́ wọn létí pé kí mo fọlọ́run bẹ̀ wọ́n kí wọ́n wá jókòó yìí torí mi ò ṣúọ pé yín lè kọ́fà ibi tí wọ́n rán wa èyí kẹ́gbà náà ni kíṣẹ́ Àlàájì àgbà ó dé kéèyàn ó sì máa ṣe nǹkan míì bàbá ọlọ́run jẹ́ máa wà dáadáa àmín ọlọ́run jẹ́ máa wà dáadáa àmín ọlọ́run ò ní gba bẹ́ẹ̀ kú lọ́wọ́ yín àmín kọlà ṣáájú ẹ̀dá àmín. dákun Suratul Kawthar fún bàbá wa àdúrà gbà. bismillahir rahmanir rahim inna a'tainakal kawthar fasalli li rabbika wanhar inna shani'aka huwal abtar. àfa wa alẹ́ arábí ẹ̀kú àlejò ẹ̀kú àlejò àdúpẹ́ ẹ̀kú àlejò Àlàájì àgbà bàbá fẹ́ẹ́fẹ́ bàbá wa Sheikh Lukman ẹ̀yin àfa wa pátá ẹ̀ṣẹ́ púpọ̀ gbogbo ẹ̀yin ìyá àlùbáríkà àájẹ́ wọn dáyàn mọ̀mọ́ bì kan ní ibi tó o bá sì wà ó dùn ó ń bẹ̀ ni ẹni tí wọn ò ti fàwa ajaban kam yadda'i al-fadla naqisun. فواجبا كم يدعي الفضل ناقص. فيا أسفا كم يزهر الناقص فاضل. فواجبا كم يظهر الفضل ناقص. أسفا ni ó lò fún ti ẹlẹ́ẹ̀kejì ni. أسفا كم يظهر الفضل ناقص. كم يظهر الناقص فاضل. أسفا كم يظهر الناقص فاضل. أسفا كم يظهر الناقص فاضل. onírú Àlàájì àgbà ó tún fi rẹ̀ pamọ́ onírú bàbá Sheikh Adam láàfà ó tún fi rẹ̀ pamọ́ ntẹ́ ẹ ṣe yìí ẹ ṣeun o ẹ ṣeun o ẹ kú oríire bá gbogbo àgbà. kàwé dàí lè fàdílà náà kìsàn. kò bá jáde kò bá dé àlẹ́ àdábí adúró oore tọ́lọ̀ ń ṣe fún un òun ló sì gbà. òun ló sì wọ́n mọ̀ dá wọn lóhùn wọ́n mọ̀ fi bàbá jẹun ni. ìmọ̀ ni ẹni tí ò jẹ́ nǹkan tí wọ́n ń fira rẹ̀ hàn kó òun jẹ́ àjàbá. fàyà àjàbá kam yudhiru al-fadila naqisan. dédé owó tó kó darí Ìbàdàn náà ni ó sì bọ́ síwájú eléré ọ̀nà kálukú sì kì í lọ́mọ ọba. fàwà àjàbá kam yudhiru an-naqisa fadilu. ọ̀dà kí wọ́n máa kówó ń bẹ lọ́wọ́ ìyànjú sẹ́lẹ̀ yìí ń wá wọn náírà márùn-ún báwọn. àjàbá ni pé kò sì rántí ilé àmọ́ bí tiẹ̀ ṣe jẹ́ mọ̀ ọ́n ọmọ ṣe o lára ẹni tó jẹ́ bàbàrà tí ó wà. fọwọ́ àṣàfáhùn káwọn yóò fi hírun nàkísọ̀ fàdílọ̀. ẹ̀yìn kò nù yìí hùn. fọwọ́ àṣàfáhùn káwọn yóò fi hírun nàkísọ̀ fàdílọ̀. Barikola wúwo náà ẹ mọ wúwo sí ni ẹ mọ fẹ̀ sí Barikola bàbá Al-Mudir. Àmín. ẹ dákun ẹ sọ Allahu Akbar. Allahu Akbar. ẹ bá sọ Allahu Akbar. ẹ sọ Allahu Akbar. Ọlọ́run bá wa dúpẹ́ fún yín o. ìyá wa Alhaja Ruqayyah Aláyà. Ọlọ́run ìyá wa Aláyà. Ọlọ́run bá wa dúpẹ́ fún yín o. ìyá wa Alhaja Maryam Alao. Ọlọ́run bá wa dúpẹ́ fún yín. ìyá bàbá wa Alhaji Ibrahim Kuras. Ọlọ́run bá wa dúpẹ́ fún yín. bàbá wa àgbà ní mọ́sálásí bàbá Alhaji Yunus bàbá ilé apá. Ọlọ́run bá wa dúpẹ́ fún yín. gbogbo bàbá wa Dr. Abdulsalam. Ọlọ́run bá san yín lẹ́san rẹ̀. Alhaji wa Muhammadu Jami Abu Firdaus. Ọlọ́run bá wa dúpẹ́ fún yín. nítorí ibi tá a wà yìí inú Ìlọrin ni ó wá jìnnà díẹ̀ fún ẹni tí fáǹfààní ẹni tí ó bá lè tí ò gbé nǹkan gúngùn wá ìyẹn yóò jẹ́ àtètè darí lọ bí kí ni àfáà wa Al-Arabi ó fi dúpẹ́ fọlọ́hun láti fi
gba centenary lálejò lóòótọ́ àní gẹ́gẹ́ bí tí máa wí náà ní centenary pé wàláhì láti gbà tí wàá sí ti bẹ̀rẹ̀ àkọlẹ́tà síyàn pé dákun àfẹ́wádọ̀ yín o àkọlẹ́tà síyàn látijọ́ tó ti bẹ̀rẹ̀ a sì lọlé olówó lọlé olówó kan pé ilé ìkíní wọn tán lọ àwọn àṣàrù fẹ́ràn owó ilé ìkíní gbogbo létà ń lọ ni wọ́n ń pé àwọn retí wa ilé wa àdàbíyà ní sì ń jẹ́ gbogbo àwọn bàbá tí wọ́n ti lọ táwọn ọmọ wọn ṣẹ́kù wọ́n pé lóko bàbá wa bá ń bẹ láyé ilé kí wọ́n ní ṣe nǹkan yìí bàbá Àgbàjára adamallahu wa hayatahu bis-sihhati wal-amni wal-afiya ọlọ́run bá sálẹ́kùn ọkọ̀ àràtà láfíà ara fún wọn ẹ̀rí ní December wọ́n wá mú déètì tí wọ́n wá lọ mú ọ wá lọ ṣe déédéé kó di 20 years tálàjẹ́ àgbà síwọ́ ọ̀sẹ́ owó tó jáde lọ́dọ̀ bàbá Àjàrà 20 million ni wọ́n wá ń kà wípé ọdún kìíní 1 million ọdún kejì 1 million ọdún kẹta 1 million pàápàá ní pé ogún tọ́ba wọ́n wá tún wá sọ fún wa pé tọ́ba lè ṣe pọ́ pé ọgbọ̀n lónìí 30 million làbágbá. Allahu Akbar. tọ́ tí ń jásí pé ilé wa ní gbogbo ibi tá à ń lọ a sì ní yásítì kéke wọ́n ń bọ̀ wá o ó gbọ́dọ̀ tó báyìí o ẹ sọ fún kọmọ wọn ara rẹ ní èló lọ́fẹ́ filẹ̀ nísìn èló ló ní nísìn kò sí ná ara o kò sí ń bẹ̀ 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 o ọmọ wọn ara rẹ èló lọ́wọ́ fẹ́ filẹ̀ ń tọ́ gbọ́ pé wọ́n ní wọ́n ṣe báyìí bì kan rárá o déédéé ntẹ̀yàn bá fi gbàlejò alájí àgbà náà ni kọ́lọ́n kọ́ dákun ẹ fi gbogbo tẹ́ ẹ fẹ́ ná lónìí àtàwọn tí ó sọ̀pọ́ọ̀tì yín àti gbogbo tí kálukú fẹ́ ṣe ẹ fẹ́ fi béèrè àlùbáríkà sí i lọ́dọ̀ Ọlọ́run fórí ara yín àti fáwọn ọmọ àti fúnlé kéwìlé ẹ̀kọ́ yìí lápapọ̀ àti fún gbogbo àdúgbò Ọlọ́run dákun àlùbáríkà náà ti Ọlọ́run ti rọ̀jò rẹ̀ sí àyín Ọlọ́run máa tó máa rọ̀jò rẹ̀ sí àmín. ẹ dákun ẹsẹ̀ Allahu Akbar. Allahu Akbar. Al-Arabi tí olówó fa àfáà yìí amẹ́ni tí máa ná pàápàá jùlọ tọ́rọ̀ bá dọ̀rọ̀ àfáà mi Al-Arabi olówó ó wá láàmà ṣe báwa náà ń fẹ́ ibára bàbá là ń ti ń jẹ gbọ́ àlùbáríkà tá ń jẹ kódà bẹ́ẹ̀ yẹn bá jẹ gbèsè pòǹgbàlà jẹ́ àgbà lálejò ọba tó nílùú rẹ̀ ó dì máa gbọ́ mi o dákun mo fún sí ọlọ́m̀bíọ́ Al-Arabi olówó aláwọn ibìkan inú gbà lónìí wọ́n wá sọ tí wọ́n fẹ́ náà wá sọ síyàn létí wọn ní ẹ̀dàkùn ẹ̀mọ́ sọ tàbí bílù ti rí Al-Arabi olówó níta Al-Arabi ní nàníkùtà àwọn àfáà mi náà ní jẹ kódà tí mo bá bàtálà gbogbo tí mo ní nítorí àfáà mi wọn pọ́lọ́hún ó di àfáà Al-Arabi 1 million naira wọ́n fi gbàlejò alájí àgbà 1 million naira wọ́n fi gbàlejò alájí àgbà Ọlọ́run o àbíwá fi àánú rẹ̀ àfi bẹ̀rẹ̀ Ọlọ́run gbogbo ẹ̀yin tó ṣe pé bẹ́ẹ̀ bá ti gbọ́ owó lẹ̀ máa dìde Ọlọ́run bẹ́ẹ̀ dákùnjẹ́ agbọ̀n tí ó fi bọ́dà máa pé wọ́n ká wọn. a tún wọ ẹlòmíì múra àti ìdí wáyé. ìbò ń sí Ọlọ́run. Allahu alayhi wa sallam. Ọlọ́run o sì bá sọ lókè Allahu Akbar. bí mo bá fi Yorùbá wí wọ́n wà fi Lárúbáwá wí Ọlọ́run o. Allah. àbí Ọlọ́run àfàánù rẹ̀ àfi bì ọ́ dákun Ọlọ́run ẹ̀kọ́ làfà wà láàárọ̀ bí kọ́ gbogbo àwọn ọmọ kéwì pé kò dìgbà tí mílíọ̀nù bá ń sàn nínú ilé kéèyàn tó wá pé òun fẹ́ fà àfà rẹ̀ ní nǹkan. wàjọ nítorí àfà rẹ̀. àfà wa gbà lérò pé wọ́n fẹ́ fún Ọlọ́run ní 1 million naira àfà fún Zumra ilé kéwù Az-Zumratul Adabiyatul Kamaliyya ilé kéwù bàbá ẹ̀rí àfà ọmọlẹ́yìn. akramakumullah. nínú ọgọ́rùn-ún mélòó ní jẹun sẹ́ǹkọ́ 100 years là ń ṣe tàbá pín 1 million tàbá divided by 100 ló máa fún wa. 10 ní ó fún wa Allahu Akbar ọdún kan 10,000 ọdún kan 10,000 ọdún kan 10,000 ọdún kan 10,000 ọgọ́rùn-ún ọdún dákun Ọlọ́run bẹ́ẹ̀ náà ni Ọlọ́run jẹ́ ọgọ́rùn-ún ọdún láyé àmín kódà kẹtún lójú bẹ́ẹ̀ lọ àmín orí tẹ́wàá kàtẹ́ ńgbàtẹ́nu bá ń ro ọ̀tá tí ó dákẹ́ Ọlọ́run bá yọ̀ǹda rẹ̀ fún yín àmín. ẹ dákun gbogbo ẹni bá wá wò pé àfáà wa Al-Arabi fowó lèmi náà fẹ́ sọ̀pọ́tì wọn àwa máa gba supporters o a máa gba supporters sí i bí ọ̀dà èmi náà fi lè ran àfáà wa Al-Arabi lọ́wọ́
ẹ̀yà bisimilá ẹ̀rí kò sí níyà mo ti sọ níbẹ̀rẹ̀ nísìnyí pé kì í ṣe pé àtọ̀ afa dákun dúró báyìí ẹni afẹ́ yẹ sí ẹni afẹ́ sìn déwájú aláhàbúwa aláì tó bá ṣe babaláyìn láti dìde ní àbá bí ọba ṣe bẹ́ẹ̀ ni àbá lójú babaláyìn láti ẹ̀bá ti nẹ́ẹ̀tì zùmọ̀ráwò bá náà lè arábí ó lè ta kété báwọn nìkan máa jóbọ̀. Haji Lukman Daoud ojú ẹkún Daoud Zubair ojú ẹkún Ọlọ́run support àfáà alárọ́bí pẹ̀lú 50,000 naira. Allahu akbar. Ẹ̀sà Allahu akbar. Account ẹ̀fà àfáà Sheikh Lukman ojú. Bàbá fẹ́fẹ́ la ilaha illallah Ọlọ́run ìdámàtà dáímà pẹ̀lú pé nílọrin o ẹni tí wéru láwà ní fẹ́fẹ́ Ọlọ́run dákun májà àti ìgbàgbé láwà ní náà nísìnyí. Àmín. Wọ́n ní 20,000 naira ó wọlé ní cash ó cash bẹ́ẹ̀. Sheikh Lukman ọlọ́sàsá Al-Adabi ọmọ àlùbáríkà ni kó ọkàn lẹ̀ wá kí mi ń di mọ́tò mẹ́rin lẹ́ẹ̀kan ni ó ti pàdé mi lóde kan jò ní àfà I'm proud of him. 100,000 naira látọ̀dọ̀ Sheikh Lukman ọlọ́sàsá 100,000 naira wọ́n ti ń gbà ká nọ́mbà wọ́n ní ẹ fọkàn balẹ̀ yóò máa lọ àpò centenary. Alhaji wa Koras kò ní burú fún yín ọya ẹ wá sọpọ́tì àfáà wa Al-Arabi. Wọ́n láwọn àtìyàwó wọn Alhaji wa Muhammadu Jami Abu Firdaus Sheikh Soleh Dr. Abdulsalam ẹ̀rí ẹ̀rí pé ní tí kálukú bá mú àlàwà máa gbà o bẹ́ẹ̀ni àbí alọ́bì kan jò ní wọ́n gbé owó ńláńlá lẹ́gbìí Alhaji wa Ibrahim Koras wọ́n ní 100,000 naira Allahu Akbar láwọn fi gbàlejò centenary Ọlọ́run níjó burú fún gbogbo yín albarka Nabi sallallahu alaihi wasallam ẹ̀ nífẹ̀ẹ́ yìí dágbére fáyé. Sheikh Abdulwahid Kájọlá Al-Adabi èló ní 20 kọ́ yìí 20,000 naira afáwa Sheikh Abdulwahid Kájọlá Al-Adabi Ọlọ́run bá tún sàlékún albarka rẹ̀ sí gbajúmọ̀ rẹ̀ ò ní bàjẹ́ yóò máa dá sí tọ́ ó ti wọlé o ti Haji Lukman ti wọlé Dr. Abdulsalam àwọn náà ní 10,000 naira wọ́n ní 10,000 naira yọkàn wá dúpẹ́ ẹ̀ṣẹ́ Ọlọ́run bá wa dúpẹ́ fún yín o albarka Nabi sallallahu alaihi wasallam Ọlọ́run bá wa dúpẹ́ fún yín. bó bá pọ̀ báyìí téèyàn rí tàwọn ẹ̀yà wa èèyàn máa fura. àwọn obìnrin wọ́n máa retí kí nǹkan gbèrúkú bá ń ṣe báyìí wọ́n wà ní ẹjá sinmi fẹ́ rúkú kọ́ lọlẹ̀. Abu Firdaus 10,000 naira Ọlọ́run sàlékún albarka yín ọlá Nabi sallallahu alaihi wasallam Alhaji Àgbàlá gbé wáyà yín lónìí ó wájú Lukman ojú ẹkún náà ti wọlé o 50,000 ó ti wọlé o ẹ̀rí ẹkún náwó Ọlọ́run bá dúpẹ́ fún yín o jazakumullahu khaira jazakumullahu kulla khair gbogbo tọ́lọ́run fi dúpẹ́ fún yàn kọ́ bá fi dúpẹ́ fún yín ọlá Nabi sallallahu alaihi wasallam ọkùnrin tí àwọn ìyá wa náà ti kò lè tó bá wọn àbí súnmọ́ yín ni wọ́n ní wọ́n gbàjọ ni. Alhaji wa Sabongida 5,000 naira. Allahu Akbar. Sẹ́rìpẹ́ntì ń wálẹ̀ Alhaji wa Sabongida 5,000 naira. Abu Abdulmajid 5,000 naira. Alhamdulillah ẹ̀rí Haji Lukman ẹ̀bàrí dáadáa ọlọ́run bá ń pẹ̀lú ẹ̀yin ìyá wa ẹ máa súnmọ́ mi ní ẹ máa bọ̀ ẹ̀yin dènà ẹ̀ sì jẹ́rù ọmọ bàyín tààlẹ̀ ń ké sí ẹ̀dáwọn ọmọ albarka Sheikh Abdullah Sheikh Abdullah albarka mọ̀dírù albarka rẹ̀ pọ̀ tọ́ alájà wa yìí 2,000 naira ó ti dé yìí 2,000 naira 20,000 báyìí 20,000 naira Allahu Akbar mọ̀dírù wa ní 100,000 ti wọlé alhamdulillah jazakumullahu khair ọlọ́wọ́n sanyí lẹ́sàn lórí ìyàwó yìí ní 1,000 ó wọlé ìyàwó yìí náà 1,000 ìyàwó yìí náà 1,000 ajíyà náà ní 2,000 ẹ̀ṣẹ́ ẹ̀hìn sọ fún yín pé bàbá wa bàbá lé apá kò kéré bàbá kò kéré 1,000 èso owó kékeré ọlọ́wọ́n bá dúpẹ́ fún yín ìyàwó ìkan lọ́gbà kan nọ́mbà yìí adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ẹ̀ṣẹ̀rún 500 ọwọ́ wọlé Allah 20,000 látọ̀dọ̀ ajíyà jazakillahu khair àmín ọlọ́run alájà Rukayat aláàyá tí mo pèlé ẹ̀kan albarka yóò máa kọ̀ sí ìyàwó yìí 2,000 naira ọlọ́run bá dúpẹ́ fún yín albarka ní sallallahu alaihi wasallam ìyàwó yìí 1,000 naira
ẹni wọn ò ní jí yín gbé, wọn ò ní jí ọkọ wa gbé, wọn ò ní jí ọmọ wa gbé, àfáà wa làárọ̀ bí wọn ò ní jí yín gbé, wọn ò ní gbọ́ ọmọ yín, wọn ò ní gbọ́ ọmọ kí ó ṣe yín lọ́rùn. Àlùbáríkà Ànábì sallallahu alaihi wasallam ò ní dojú ajínigbé kọ wá o, wọlé àlùbáríkà Ànábì lọ́dọ̀ Ọlọ́run. Amina. Àbáyé ní 500. Allahu Akbar. Bàbá wọn ò ní jí yín gbé, àlùbáríkà Ànábì ní owó pa ní owó túláàsì, wọlé Ànábì lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillahi rabbil alamin. Mudiru Abdullah, Sheikh Abdullah ojú ẹkún, ọlọ́run bá sàlékún àlùbáríkà rẹ̀, ọba pupa yóò máa dá sí 20,000 naira, ọlọ́run sàlékún àlùbáríkà sí. Àwọn bàbá ní gbogbo wa tá a mọ́wó wà nínú àti gbogbo wa tá a wá yí àfa àlàárọ̀ bí sí tí wọ́n máa gbé kí ni wọ́n wá ṣe, wọ́n láwọn alájí àgbà ni wọ́n wá dákun ọlọ́run ó yá dàníyàn sí fátì àtàṣe yìí. Gbogbo ẹ̀yin ọmọ kéwú ẹ dàníyàn sí fátì àtàṣe yìí. Gbogbo ẹ̀yin ìyá alásàlátù ẹ dàníyàn sí fátì àtàṣe yìí. Gbogbo ọkùnrin ẹ dàníyàn sí fátì àtàṣe yìí. Obìnrin ẹ dàníyàn sí fátì àtàṣe yìí. Ọ̀yà wo ń tọ́ fẹ́ sọ́dọ̀ ọlọ́run wí fọlọ́run sábà wà ní dúpẹ́ fún ọtán ni ṣebí ọlọ́run ní kó bá wa dúpẹ́. Gbogbo tí fi dúpẹ́ fẹ́ rúkọ́ lọ́run dákun mọ́ sábà fi dúpẹ́ fún gbogbo wa tá a wá kún bàbá wa làárọ̀ bí lẹ́nu, àwa kún àfa wa làárọ̀ bí gbogbo tọ́lọ́run fi dúpẹ́ ní kó bá fi dúpẹ́ fún gbogbo wa. Amina amina. Ẹnìkan lòun fẹ́ kọ́lé epo náà ní gbọ́ tí wú jẹ́jẹ́, ọlọ́run ó gbà fún ọ, ọlọ́run ó gbà fún ọ. Kí ni ẹ tiẹ̀ tí wọ́n ló ṣe ni ìwọ kókò ṣe bọ́lọ́run ni ó ṣe. Allahu akbar Allahu akbar. Ẹ̀rọ ọlọ́run kan láwọn àwọn ọmọ páàsì jáàmù okòwò, àwọn ọmọ páàsì jáàmù okòwò, gbogbo àwọn ọmọ wa tí ó lọ lè rí ọlọ́run ó bò wá láṣìírí. Àmín. Tó sì jẹ́ gbogbo wọn láṣeyọrí ire, wọn láṣeyọrí ìdùnnú. Àwọn tó wà ní sáfíìsì ọlọ́run ní pa wọ́n sọ̀rùn, àbúrò ò ní ṣe wọ́n lọ́hùn o. Àlùbáríkà Ànábì sallallahu alaihi wasallam. À ń retí ìdùnnú kan, ọlọ́run yóò dé. Àmín 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 àmín. Ìwọ fẹ́ràn fún yàn ló wá kò dé. Wọ́n dàbí ń kó síbi àgbógbá àyàbá yìí. Kò sáyé àyàbá yìí. Ẹ̀rí dákun jàmá àbá Jamiu dàníyàn ọmọ àlọ́rọ̀ bí dàníyàn ẹ ti dàníyàn ọlọ́run àwa náà fi sínú àníyàn wa. Dákun ọlọ́run ìrìn àjò sẹ́ bàbá wa làájí àgbà tààtún bẹ̀rẹ̀ lọ́la lọ sílẹ̀ àríwá. Dákun ọlọ́run gbogbo wa tá lọ mọ́jà sírìn mọ́jà bọ́wọ́ lọ́wọ́ ẹni tá dágbére fún mọ́jà ọmọ wọ́n jẹ́ wọ́n fa burú kéde wa, wọ́n jẹ́ wọ́n fa burú kéde wa, wọ́n jẹ́ wọ́n fa burú kéde wa. Ọlá agbésẹ̀ bàbá ni, ọlá apá níyàn tí bàbá sì fi jẹ níjọ́ tí wọ́n fi lò ó ti gùn tó wọn ò rí pa lára. Wọ́n lá àwọn dákun mọ́jà wà náà ò rí pa lára ọlọ́run. Ọlá pé wọ́n èyí tí ò tiẹ̀ sí ti bàbá tá à ń rárá wa à rí pa lára, tí bàbá ní dákun ọlọ́run mọ́jà rí pa lára. Wá stamp ẹ̀ fún wa pé nínú ìgbésí ayé wa mọ́jà rí pa lára. Àwọn tá a fi lé mọ́jà wọn rí pa lára. Wọ́n fa burú sẹ́ni kọ̀ọ̀kan wa. Aburú ẹ̀ máa sáré bọ̀ wálé mọ́jà ó ṣẹlẹ̀ sí lédè wa. Barika Ànábì sallallahu alaihi wasallam. Al-Fatiha. Bismillahir rahmanir rahim. Alhamdulillahi rabbil alamin. Ar-rahmanir rahim. Maliki yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Ihdinas siratal mustaqim. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. Gbogbo ẹ̀yin ọmọ kéwú Mádùlá Al-Arabi ẹ sọ pé náà, ẹ sọ pé náà, ẹ sọ pé náà. Sẹ́ẹ̀rí sẹ̀ntínárì tá a gbé wá báyìí yìí nínú oṣù keje pẹ̀lú ògo Ọlọ́run. Ọjọ́ kan ń bọ̀ wá ń bẹ̀ ẹ́ pọ̀rọ̀ àgbọ̀ announcement tí wọ́n pe gbogbo ọmọ kéwà dàbí yọ̀ pàdé. Ẹ̀rí tí gbogbo ọmọ kéwà dàbí ọ pàdé tá a ṣe rálì. Ẹ̀rí pẹ̀lú òkú ọlọ́run kọ́lọ́ mọ́sá àjọjọ́ náà bá wa dáadáa. Dákun má jẹ́ á ṣe lẹ́yìn àwọn bàbá, àwọn bàbá wa, àwọn àfáà wa tí wọ́n ṣáájú wa má fi kankan sẹ̀mí wọn ọlọ́run, má fi kàbúrú sàwa náà. Ala amina. Àwọn bàbá ní subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillah.